Ọlọ́run Olódùmarè wá ṣàánú wa o ẹ̀yà alálẹ̀ ìlú yìí ẹ ṣàánú wa o wọ́n ti fi ẹ̀sìn báyé Áfíríkà jẹ́. Mo rí nǹkan kan online tí mo wá lọ kà ń pa ẹ̀ tí mo wá rí pé ibi tí Nàìjíríà náà lọ ni àwọn igun kan náà ti bàjẹ́ dé irú bẹ̀ ní Nàìjíríà ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ò tí ì dìbẹ̀ kó tó wá di pé ilẹ̀ Yorùbá dìbẹ̀ láti ràn mọ́ra wa létí pé ẹ̀sìn àṣekúdórógbó ẹgbẹ́ sílùú òní ẹlẹ́sìn ní tó ṣẹlẹ̀ ní. Fídíò tẹ́ wò tán yẹn Ethiopia ló ti ṣẹlẹ̀. Ethiopia government wọ́n wó àwọn mọ́sálásí kan látàrí àwọn nǹkan tó ṣẹlẹ̀. Mọ́sálásí bíi 20 wọ́n wá ń wó. Ìjọba ní o nígbà tí wọ́n wó mọ́sálásí báwọn ará lè sọkò àwọn ọjọ́ nù. Kátàkátà ìjọba àwọn aṣojú ìjọba tó ń wó mọ́sálásí àti kátàkátà wọ́n tún pa aṣojú ìjọba sí lórí lé ọ̀rọ̀ yìí lórí ní Ethiopia. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run táwọn pé ìsìláàmù ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn kíríkẹ̀kẹ̀ ẹ jọ̀ọ́ àlàáfíà dà nínú owó tí ní ogójì àlùkù tán ṣe àlàáfíà dà mẹ́. Ìjọba wó mọ́ṣáláṣí ṣé ìjọba wó ilé tí mò ń gbé ni ìwà délé gbé mọ́ àbí ìjọba wó complain tá a ti ń ṣiṣẹ́. Ẹ jọ̀ọ́ ṣé ká ní gbogbo mọ́ṣáláṣí tó wà lára ní àgbáyé báyìí nìsín wọ́n wó gbogbo mọ́ṣáláṣí wọn èyàn ò lè kírun nílé rẹ̀ tákùrà wá sí abẹ́gí bẹ̀ wọn ṣáà lè kírun bẹ̀. Ṣùgbọ́n ẹ̀sìn ò kí ń ṣe tẹ́ ń sọ fún wa ní tẹ́ ń sọ fún wa ni pé ẹ̀sìn àlàáfíà ní Islam ẹ̀sìn àlàáfíà ní Islam ẹ̀sìn àjẹmọ́ sí Islam. ní tó wá ṣẹlẹ̀ yìí kì bá ṣe fún Islam nìkan o torí táyé pé ṣọ́ọ̀ṣì náà wọ́n wó báyìí àbí nǹkan kan báwọn Christian náà ṣe jánu àwọn kẹ́ máa pretend bẹ́ẹ̀ ni pé àwọn tó ń gbọ́ ju mùsùlùmí lọ ni ṣáàgùn gúngò ní irú kankan náà ni wọ́n o. Ẹ wá máa sọ fún wa pé peace ni kíní bọ̀ tí wọ́n bá ti tamper yín àbọ̀ṣe yẹn kan nípa ẹ̀ ẹ wà máa mú kíkan líle ibi tí wọ́n á lọ gan rè. Nígbà tó yẹ pé ẹ̀yin lẹ máa ń fẹnu sọ ọ̀rọ̀ tútù wọ́n wá sọ pé wọ́n wó mọ́ṣáláṣí àbí wọ́n wó ṣọ́ọ̀ṣì àbí wọ́n wó nǹkan ẹ wá ṣetán àti pààyàn. Ṣé àwọn abalu wa kó wa ní ìpànìyàn sójú ẹ̀sìn yìí ni àbí ẹ̀sìn yẹn ló mu wá ìtumọ̀ kò tí mo ká kọ́ gbówó nìyẹn ní pé ṣé àwọn abá ló kọ́ wa ní bó ṣe kéèyàn jà fún ẹ̀sìn ni àbí ẹ̀sìn yẹn ló mu wá kì í ṣe àwọn abá ló kọ́ wa kò sí ilẹ̀ Yorùbá láfíríkà àbí tó ti pààyàn torí ẹ̀sìn rí àwọn ẹ̀sìn àjòjì náà ló ń pààyàn. Ẹ wá já checkmate ẹ já gbé ní ta fẹ́ pààyàn lè rí ẹ wò gbogbo mọ́ṣáláṣí tán ti kọ́ sí Nàìjíríà gbogbo ṣọ́ọ̀ṣì tán ti kọ́ sí Nàìjíríà kí ni income tó mú wá fún àpò ẹnì kọ̀ọ̀kan bí tí mo lọ nìyẹn. Táyé pé tí mọ́ṣáláṣí bá wà níbí báyìí táyé pé gbogbo àtàwọn ọbẹ̀ à ń jẹun bẹ̀ tó yẹ pé bí a bí complain ni tí ìmọ̀ mọ́ṣáláṣí mo jẹun ìmọ̀ ṣọ́ọ̀ṣì mo jẹun ìmọ̀ mọ́ṣáláṣí àríṣẹ́ àjẹun tí wọ́n apọ̀ náà fún ni alẹ́sọ́pọ̀ náà fún ọ̀nà pé torí pé à ń jẹun bẹ̀ but minority ló ń jẹun bẹ̀ téèyàn 100 bá wà ní ṣọ́ọ̀ṣì pásítọ̀ àti family rẹ̀ nìkan ní ìjẹun ṣọ́ọ̀ṣì bí ẹ bá wà ní mọ́ṣáláṣí lẹ́yìn ìmáàmù àti làdáni tí wọ́n ní làdáni ìṣàṣírò yóò ṣèṣirò fún lẹ́mọ̀ọ́mù àwọn tí ń jẹun bẹ́ẹ̀ nù. irú tó ṣẹlẹ̀ ní Ethiopia yìí kò sí bí irú ẹ̀ ṣe ní máa ṣẹlẹ̀ bí irú tó bẹ̀rẹ̀ ní Ethiopia yìí tó bá ṣẹlẹ̀ Nàìjíríà tó ṣẹlẹ̀ nọ́ọ̀tì àbóṣẹlẹ̀ nírú wo bí gan nílẹ̀ Yorùbá mi mo ti máa pààyàn torí pọ́n wo mọ́ṣáláṣí náà nìyẹn ẹnì kan ní kíjọba kó ní wo mọ́ṣáláṣí wò
àwọn mùfútì wo ní ọ̀kọ́ bẹ̀rẹ̀ wọ́n pa mẹ́límẹ́ bọ́yẹn pààyàn wọ́n lè lọ́mọ ṣọ́ọ̀ṣì dípò ṣùgbọ́n ìjọba ò ṣe bẹ́ẹ̀ kí tí ìjọba ò ní ṣe bẹ́ẹ̀ ìjọba ò ṣe bẹ́ẹ̀ torí pé ṣọ́ọ̀ṣì àti mosque kò pawó fún ìjọba ó yá ẹ sọ income tí ṣọ́ọ̀ṣì àti mosque tó ń pa fún ìjọba ẹ wá sọ income tí ṣọ́ọ̀ṣì àti mosque tó mú wá fáwọn aráàlú gangan compared to advanced country bíi UK ẹ wo US kò sí ìyẹn kan tó fẹ́ gbélé ńbẹ yẹn tíjọba ò ní rówó ńbẹ so àyè ṣe kíjọba ọmọ rówó lórí mọ́sálásí kó mọ rówó lórí ṣọ́ọ̀ṣì kó wá lóhun owó kò sí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe ẹ̀rọ̀gbọ́n dá ibi tí Nàìjíríà náà lọ nìyẹn àrògbọ́n ẹ̀dá ibi tí Nàìjíríà náà lọ nìyẹn Nàìjíríà sì lọ sí lórí ìyàwó pé wọ́n mọ̀ owó church wọ́n mọ̀ owó mọ́sálásí nǹkan tíjọba ṣe mọ́ fi wo ni pé tẹ́ bá lè lọ wá ẹ̀yin ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí ẹ lọ wá ọ̀nà tẹ́gbà mọ́ fún ìjọba lówó orí owó tẹ̀ ń gbà wọn bóyá ẹ̀ mọ̀ sáà mẹ́ta ẹ̀ mọ̀ kó kan fún ìdá kan fún ìjọba ni o ní òfin rí bẹ́ẹ̀ torí ó lè sọ fún mi pé kí n di gọ́vnọ̀ àbí mo di president kí wọ́n sọ pé ó yá afẹ́ tún gbogbo òfin ṣe afẹ́ sàtúntò lù yá gbogbo ilé ó ní báyìí tẹ́ mọ̀ san lórí ilé ìjọba ní kẹ́ mọ̀ san iye tax lórí ilé tẹ́ ń gbé kí wọ́n church wa sọ pé ilé Ọlọ́run ni mọ́sálásí ní Ọlọ́run kí ni ẹ̀sẹ̀ ládùúgbò mi rí náà tá à ń gbowó ná iná bàjẹ́ àwa tó ta sọ́mà ṣe àwa ń gbowó ná adé mọ́sálásí wọ́n ní a máa gbowó adé ṣọ́ọ̀ṣì wọ́n ní a máa gbowó ń bẹ̀ sáwọn òòlù ná wọ́n àṣẹ ní gbowó ń bẹ̀ ó wà kan tí ó sòtọ́ ọ̀rọ̀ pọ̀ síbi tí wọ́n gbé amọ́ ni pé ìtọ́ Ọlọ́run ni sọ́tọ̀ Ọlọ́run ni wọ́n ni ṣé ṣọ́ọ̀ṣì òòlù ná ṣé mọ́sálásí òòlù ná àwa ń gbowó ná pa fẹ́ tún ná ṣe wọ́n ní ká fẹ́ gbà lóyún ṣọ́ọ̀ṣì wọ́n ní a máa gbà mọ́sálásí ìpele Ọlọ́run tí ta bá síbẹ̀ sáàbọ̀ lọ́nbẹ̀ tí ó ń sùn bẹ́ẹ̀ ni àbójókòó bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́pẹ̀ ní Ọlọ́run ìjà kọ́lọ́mọ bẹ́ẹ̀ rí tó bá wà kọ́lọ́ yàrá ẹ̀ tó bá gbàdúrà ṣé Ọlọ́run sọ fún òun kó òun ní gbọ́. mọ́sálásí mi ò sanwó nẹ́pà. mọ́sálásí pọ̀ kí ló pọ̀ bá rẹ̀ ṣe sanwó nẹ́pà rárá nẹ́pà gèdè bẹ̀ mọ́sálásí pọ̀ tí sanwó nẹ́pà rárá ẹ fẹ́ gèdè mọ́sálásí táwọn ìjọba bá bo nẹ́pà. Tí àwọn ìjọba kan ìlú kan ti wá dáhùn sí láì pé prepared ni bí mọ́sálásí wà tó wọ́n pọ̀ wà prepared ni báwo báyìí ṣe. nígbà wọn bá bẹ̀rẹ̀ wèrè òkúta bí mẹ́rin wọ́n ọ̀kọ́ tó kú ọ̀kọ́ tó lẹ̀ lórí òkúta mẹ́rin tó lẹ̀ tó ló fẹ́ kírun yẹn gan ó yẹ kí ìjọba wọn gba táàkì lórí ẹ̀. akàn táwọn èèyàn lólobó lẹ̀ à ń já òyìn lẹ̀ wípé irú nǹkan báyìí náà ẹ jẹ́ àṣàkíyèsí ẹ̀ tó yóò padà sí Nàìjíríà tí mo wo ṣọ́ọ̀ṣì tí mo wo mosque nígbà tí ìràpá ó fún ìjọba wọ́n sọ pawó ń dàpò ìmáàmù pawó central mosque kọjá bá ó ní táwọn ìmáàmù pín ní tí wọ́n pín jímọ̀jímọ̀ ẹ pawó ń dàpò ẹ fún ìjọba ní nǹkan ẹ wá ní wọn ò ní wò ẹ mọ̀ tọ́ra yín ó yẹ tí tó kára wo ni ó bọ̀ akara ẹ̀dẹ̀ Nàìjíríà náà nígbà tí wọ́n bá kọ́ Nàìjíríà kọ́lọ̀ mọ́jọ òdògùn torí wọ́n ti àti tánú ẹ̀sìn lórí tẹ́ ẹ̀ gbowó ń bẹ̀ tí ò lè bọ́ yín tí ò bọ́ mọ̀lẹ́bí yín ẹ̀ wá ń pààyàn ẹ̀ ń sunlé ẹ̀ ń sunlẹ̀ ẹ̀ ń sun gbogbo nǹkan torí ẹ̀ ó dàbí ètò tá a ṣe lánàá àbíjọ́ wo ni tá a sọ pé tó yẹ tí wúrẹ̀ kan sọ pé ìṣẹ̀ṣe àṣìṣe ni tá a sọ pé ìṣẹ̀ṣe àṣìṣe àbí Islam làṣìṣe ẹ wà àwọn yẹn náà báyìí sìn wọ́n pe Allahu Akbar Allahu Akbar la ilaha la ilaha wọ́n dẹ̀ ń pààyàn wọ́n dẹ̀ ń sọkúta táwọn fẹ́ wúwà dá ìwà àbàjẹ́ ìwà ọ̀dájú wọ́n mọ̀ orúkọ Allah lè jà lórí tí ìjọba ń ṣe wá bí òṣèlú wá a ní òsì náà a ní òsómi a ní òṣìṣẹ́ aláwọn ọmọ orílẹ̀ èwe lọ a lè jà lórí ẹ̀ èèyàn mélòó ló jà lórí pé epo mọ́ aláwọn ọmọ Ìgbò kẹta tó fi sí ẹ̀yẹ mo ní òkèlè àwọn ọmọ Ìgbò àti òkè Yorùbá ṣebí na dey buy fuel why you no go your Emilokan filling station make you go buy fuel only ṣebí you say na your person go do am why you no carry your keg go Emilokan filling station make you go buy fuel
Shebi na 500 you also dey buy. Why you no carry your keg go Emiloko police station? Ibo wa fi si e. Wa fi wá sí ẹ̀yẹ. Ayo wa ta be. Àwa sí báyìí. Àwa dey sọ̀rọ̀. Ó yẹ kí ọ̀rọ̀ ti ká mọ́. Wọ́n sọ fún wa ní pé ṣebí àsọ pé ọmọ wa ló lè ṣe. Ipe ká gbé keg wa lọ sí Emiloko police station. Tá ti ra ẹ̀dínwó. Ṣebí na 100 naira dem sell am per litre for Emiloko filling station. Ọlọ́run ṣe àjọyọ̀ àwẹ̀ ni. Ó ní ṣebí na 100 naira dem sell fuel for Emiloko police station. Per litre. Now they fair for a data for Emiloko police station. Why you no carry your car go Emiloko police station? Why you dey come? Àwọn ìwà fi wá sí ẹ̀yẹ. Ipò sí wà láti Kádìbò. Ipe nígbà tó wá fẹ́ mú wa wọlé. Ṣé kò yẹ ká lè wá ilé epo tọmọ wa tí ó sì fáwọn Yorùbá lọ́tọ̀? Income wo ni church àti mosque ló ń pa fún ìjọba? Kí ni? Bẹ́ẹ̀ni, so àwọn kan wà tó yẹ kí tọmọ Yorùbá lè sọ̀rọ̀ lé lórí. Tá a lè bẹ̀rẹ̀ wá lórí pé ìjọba ẹjọ́. Nǹkan báyìí ẹjọ́ ẹja sọ̀rọ̀ lé ẹja jẹ́ tá a lè jà fún. Náà jà fún. Àwa ń jalè lórí epo wọn àríyàn kan ṣe kò sí ná àríyàn kan ṣe látàyè kíkẹ́sí àríyè bàbá Tinubu ṣẹ̀dí ìyẹn tí epo tiẹ̀ ti ń wọ́n bọ̀ gan látàyè tó lọ gan kí ló kọ ẹ̀ látàyè Buhari gẹ́gẹ́ epo ti ń wọ́n bọ̀ kò sí náà láti gbà náà ni ọ̀nà ọ̀dà àtìgbà náà ni àti ẹ̀dùpẹ́ wọn pé wọ́n rí Lagos Ìbàdàn expressway ṣe gbogbo nǹkan tó ń ṣèlú gbogbo ẹ̀dá ayé àríyàn kan jà fún bọ̀tán ìbá sọ̀rọ̀ ẹ̀sìn ní Sokoto tá a lọ́mọ kan sùkúrà Sokoto báyìí wọ́n pọ̀ mọ́ wọn ò sùn lé wọn wọn tó má rí yẹ̀ wọ́n tó sùn. Ẹ̀sìn ń pè lálàáfíà nítorí dòmìnì ẹ̀dẹ̀ ń pè kéyìn lálàáfíà àlàáfíà lòún tẹ̀jẹ̀ sílẹ̀ adépè kan lálàáfíà adépè kan ní peace kí ká mọ fi tẹ̀jẹ̀ sílẹ̀ wọ́n ti da gbogbo tó píàrù lórí kan owó mọ́ṣáláṣí kò sí bí ó ṣe ní rí bẹ́ẹ̀ o mùsùlùmí kan mọ́ sí mi gbọ́ ni kò sí bí ó ṣe ní rí bẹ́ẹ̀ nígbà tí abatiri kanu Kùránì pé ẹ jagun sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú owó yín àti ẹ̀mí yín bó ṣe ọ̀nà Kùránì ẹ jagun sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú owó yín àti ẹ̀mí yín ìyẹn mọ̀ pé ń jihad ó yá ẹ sọ fún àwa pé what is the meaning of jihad in Islam tẹ́ bá dé dọ́dọ̀ Haúsá pé meaning of jihad yóò sọ fún yín pé kẹ́ ẹ jà sójú ọ̀rọ̀ ẹ̀sìn kẹ́ ẹ jà kẹ́ ẹ pààyàn torí Islam ní jihad bọ̀tẹ́ adé ọmọ Yorùbá àtúntẹ̀ yóò nìyẹn a lè fi ẹnu ṣe jihad a lè fẹnu jà sójú ọ̀nà ẹ̀sìn ṣé ó mọ̀ fẹnu gé yẹn jẹ ni òní alẹ́ abẹ́lẹ̀ ọmọ Yorùbá gé bóyá ẹ fẹnu jà sójú ọ̀nà ẹ̀sìn ọmọ Yorùbá sọ fún mi pé ẹ mọ̀ fẹnu pa àwọn èèyàn ẹ ti ń jagun ẹ ń fẹnu jagun ìjagun ẹnu tọ́lọ́ gbogbo ọlọ́run ṣẹlẹ̀ ní ìbọ́lẹ̀ ti dé gbogbo mùsùlùmí kẹtẹ́ ńlá gidi àwọn náà mú òótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀nà àti jẹ ọ̀nà fún ọ̀nà ọ̀run kò ní tí ò jẹ́ àgbọ́nù kálukú ló mọ̀ tọrọ òun mi lọ lé jáde.